Madam Adesa sọ̀rọ̀ woman kan wọ́n ní ọ̀pọ̀ bẹ́ẹ̀kì kéèkì wọ́n ní máa ń ṣe kéèkì wọ́n ní ló bá gbé lọ ilé ọmọ orogún rẹ̀ ṣé ẹ rí ẹ̀yin ìyàwó kékeré yìí ìgbọràn ọlọ́ọ̀bá ń gbọ́ èèyàn ó sì máa hámà rẹ̀ fún yín tó o bá ti fi ọkọ tó ti níyàwó rí mo sọ fún ẹ mo ní wọ́n ti outgrow love so ráwọn bàbá àgbàlagbà 60-70 yẹn they have outgrown love wọ́n ti grow beyond gbogbo lovey-dovey tí wọ́n ń wá kiri ó ní reason ó ní purpose sorry the fact pé wọn náà fẹ́ there is a level of interest tán ní sí wọn náà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lovey-dovey ló ń wá dúró kó o fẹ́yàn tí ó níyàwó rí tó o bá ti fẹ́yàn tó níyàwó rí sórí kó o máa wáfẹ́ lọ́dọ̀ bàbá 60-70 ó dàbí pé kó o lọ ra páàdì fún ìyá tó fi ti pé 70 kó ní ọwọ́ máa ṣe nǹkan oṣù ni naturally ìyá 70 ò lè ṣe nǹkan oṣù mọ́ naturally bàbá tó ti dàgbà ò lè wọ́ love tó ń wá yẹn ò lè rí lọ́dọ̀ ọkùnrin tó ti fẹ́ ìyàwó rí torí ẹ̀ tó bá fẹ́ lọ fi ọkọ tó ti níyàwó rí fẹ́ni tó lè tọ́jú ẹ fẹ́ni tó lè take care of you torí wípé ìyá méjì ò gbúdọ̀ jẹ òkú ìgbẹ́ ẹ mo mọ̀ pé àwọn ọkùnrin ò ní láìkì ọ̀rọ̀ ìbẹ́ mo máa sọ ìyá méjì ò gbúdọ̀ jẹ òkú ìgbẹ́ rẹ so wá rí ìwọ tó ń bẹ́ẹ̀kì kéèkì tó ń gbé lọ lé ìyálé tí ìyálé dẹ̀ pé ẹ pé má ṣe kéèkì fún ọmọ mi mọ́ ẹ dákun ṣé ó dìgbà tí ìyálé bá tó sọ fún ọ pé kó o má ṣe kéèkì fún ọmọ òun mọ́ kó o tó mọ̀ pé ọ̀rọ̀ǹgì fún ọ láti máa ṣe kéèkì fún yàn nǹkan téèyàn jẹ yàtọ̀ fún pé orogún ọ̀nà orogún gan nǹkan jíjẹ ṣòro fún yàn tọ́mọ bá jẹ́ tán tínú ń run ọmọ ṣòro pé ọkọ máa stand by you tó o bá lọ́mọ̀ sínú rírun tí ń run ọmọ tó bá ní kéèkì rẹ lọ́mọ jẹ tọ́mọ fi ń yàgbẹ́ tínú fi ń run ọmọ ibo lọ fẹ́ fojú sí sóòní kọ́kọ́ kọ́rọ̀ ọlọ́mọ jàrógun èṣù sóòní kọ́kọ́ wá bíi ti ọmọ náà fura lórogún ẹnìkan ìfọ̀ ọmọ kò sì sí ẹni ìyálé tó lè nífẹ̀ẹ́ mo dẹ̀ ń sọ fún yín ẹ̀yin ìyàwó kékeré ẹ kàn máa kóra yín sínú wàhálà ni o kíyàn kò dán ọ lóhùn kí ló tún kí sí lẹ́lẹ́ẹ̀kejì àṣejù ti pọ̀ jù sórí kò sí dáadáa tó lè ṣe gẹ́gẹ́ bí ìyàwó kékeré ayé sì bìlífù pọ̀ ń ṣojú ayé ni tó o bá hùwà burúkú wọn náà dá tó o bá hùwà gidi wọn lójú ayé ló ń ṣe kó o tètè mọ̀ báyìí kó o máa àlàáfíà kọjú mọ́ tó o bá ń ṣe bó bá jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ lọ́kọ́ ń wálé ẹ faramọ́ ẹ̀kan lọ́sẹ̀ yẹn kó o sì fi ọkàn balẹ̀ síbi tán fi ọ́ sí ṣùgbọ́n kó o wá fíù pé o fẹ́ mọ̀ ṣe fàlàfòlò fẹ́ mọ̀ ṣó lọ́ọ̀fù kò sí lọ́ọ̀fù kankan tó o fẹ́ ṣó tí ìyáálé máa appreciate ọlọ́run ọba ń gbọ́ tán bá fẹ́ ẹ léyàn àbẹ́fẹ́ yàn lé ọ má lọ ṣọ̀rẹ́ pẹ̀lú orogún ìyáálé tó ń ṣe kéèkì fọmọ ẹ̀ tó dẹ̀ ti pè é pò òun rán ẹ ní kéèkì ṣe tọkọ tó wá ní o continue láti máa ṣe kéèkì ṣóòrí wípé ọkọ yẹn ó fẹ́ lò ẹ́ láti wá dùnnú ẹnìkan ni ọkùnrin tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ni mo ń fẹ́ yàwó púpọ̀ bẹ́ẹ̀ ni kò lè wá fẹ́ ẹ léyàn tán kó wá máa fi ẹ́ wá dùnnú ẹni tó rí lẹ̀ kó tó wá bẹ́ẹ̀ fẹ́ ṣẹ́yìn ò kí ń ronú ni ẹjọ́ nítorí ọlọ́run àwọn ọkọ tẹ̀ ń fẹ́ wọ́n ti fall out of love wọ́n ti outgrown love gbogbo lovey-dovey mo sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ Regina Daniels o lè lọ fẹ́rù bàbá àgbà yẹn kó o wá expect wípé ó máa change fún ẹ the man will not change for you tó bá fẹ́ change ni yóò ti change kò ní fẹ́ rárá bẹ́ẹ̀ àwọn ìwà tí ń wù tí ò dáa tí ìyáálé kọ̀ fún o tí ò dẹ̀ lè change òun ló ṣe torí ẹ̀ fẹ́ ó dẹ̀ fẹ́ kí wọ́n accept àwọn ìwà yẹn without complain so tó bá fi pé dídé tó bá dé lọkùnrin ó change àwọn African men they believe they are always right so kò sí ẹni obìnrin tó lè change ọkùnrin wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ tó yálé wọn nífẹ̀ẹ́ jù yálé lọ wọn ò nífẹ̀ẹ́ wọn kàn fẹ́ fún reason ni ìní mo ṣe sọ fún ẹ pé tó bá tún fẹ́ lọ jìyà méjì jókòó gbẹ tó lọ fọlọ́bọ̀bọ̀ bí ìgbò bá lọ jẹyà mọ́kànmọ́ kan mẹ́tẹ̀ ni torí gbogbo romantic part of your life wàá kọ́kọ́ sacrifice yẹn náà àmọ́ sí ẹ̀yin tẹ́ mọ́ ń ṣe ìyàwó kejì kẹta ẹ̀yin single mother ló common jù tẹ́ mọ́ ń ṣe ìyàwó kejì kẹta ó ṣeé ṣe kẹ́ ẹ ti enjoy love níbi tẹ́ ti ń bọ̀ bẹ́ẹ̀ sísí tí ò má rìrì tí ò lọ́kọ rí tó ṣe ìyàwó kejì kẹta wọn kì í wọ́pọ̀ bẹ́ẹ̀ tó bá jọmọdé tó lọ fàgbàlagbà tètè mọ̀ nínú ọkàn rẹ pé gbogbo romantic part of your life you have to sacrifice it so ìyà tó máa jẹ́ ti wà ńlẹ̀ already má tún lọ wá ojú rere orogún ó kàn máa kó bára ẹni tó bá ṣe kéèkì tó máa jẹ kéèkì tínú bá rún mọ́ tó bá wò tiẹ̀ bọ́ọ̀nù bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó ọlọ́mọdé òkú ẹ̀wọ̀n torí mi ò mọ tẹ́ ẹ wá kiri ẹ gbájúmọ́ kọ tẹ́ ẹ fẹ́ ṣé dandan ni kẹ́ ẹ wójú rere orogún ni
ojú rere wo lẹ fẹ́ rí lọ́wọ́ ìyálé tẹ wá fọkọ rẹ̀ tẹ wá bá pín ọkọ fẹ́ àbí kí lẹ̀ ń fẹ́ gan sáwọn ọkọ yín náà ni wọ́n máa ń sọ fún pé ní tò dandan lá kẹ́ ẹ mọ wojú rere àwọn orogún àwọn ìyálé àwọn tó fi wá ṣe kéèkì gbogbo ìgbà tó ti máa ń ṣe ó tún wá ní ọmọ yẹn tó máa ń gbẹ̀yìn wá gba nǹkan lọ́rẹ sórí ọmọ ìyálé tí ń gbẹ̀yìn wá gba nǹkan lọ́rẹ yẹn ó máa kó bẹ́ẹ̀ ni torí tí nǹkan bá padà lọ gbẹ̀yìn ṣẹlẹ̀ ìyá rẹ̀ á sọ pé òun ò mọ̀ pọ́n tó ń dọ́gbọ́n fọmọ òun ní nǹkan lẹ́yìn yìí pé ṣé wọ́n yàn ọ́ tí òun tó fẹ́ bá yí òun jẹ́ ni ohun tó máa sọ nìyẹn kí ló dé tẹ̀yìn ò kí maintain léyìn so kò tètè gbọ́ kò sí ní tó lè ṣe ò lè rí ojú rere ìyálé níwọ̀ ìyàwó ìyálé ò lè nífẹ̀ẹ́ bó o forí wò ó bó o kú gan yóò lọ òkú re yóò lákùtùkù kú ẹ lọ́nà ọ̀run ni má tàn rẹ̀ maintain ibi tán bá fi ẹ́ sí wá iṣẹ́ ẹni ọba lówó lọ́wọ́ náà ní sẹ́yàwó kéke second third fourth wife wọ́n ti ń lówó lọ ní ọmọ ṣe second wife mọ́ ṣe third wife ò lò lọ ò ṣe ojú rere lọ wá kiri eré èmi ni wọ́n kì í yàn ni wọ́n ọ̀dáhùn èèyàn mélòó lèmi gan kí bàbá sì kí mi tí ń bàdọ́ ọlọ́run mọ́ kí n mọ́ ẹ̀ tún máa fagídí kí han torí kíni tọ́ọ̀ bá ní wèrè tọ́ọ̀ ní ọ̀gbá tí ò sì fra lórí ẹ̀ ó lè ṣe ìyàwó kékeré bóyá kó o jòkó lé yín torí mi ò mọ tẹ́ ń wá kiri ẹni ọba kí tí ọ̀dọ̀ ọlọ́run ìwọ náà mọ́ kí mọ́ ẹ máa rojọ́ fá ẹ mọ̀ rojọ́ fá bọ́ ọ bá ṣe kéèkì ò ṣe gbé lọ lé ọ́fánẹ́jì ẹ fi ìyáálé lẹ̀ fàwọn orogún lẹ̀ sáàyè tiwọn ẹ má dẹ̀ jẹ́ kọkùnrin kankan ó lò yín láti wá dùnnú anybody ṣọ́ra àwọn ọkùnrin tẹ́ ń wò yẹn wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n lọ́ọ̀fù ara wọn wọ́n mọ tí wọ́n ń fẹ́ ìwọ ni kó o mọ tó o fẹ́ má jẹ́ fi ọwọ́ ojú rere ẹnìkan sọ̀rọ̀ mi ti ń yé yín kẹ́ ẹ sinmi ara kẹ́ ẹ rẹ́sìtì máìdì yín